kíkú má pa kí àwọn má sàlámọ̀kẹ́ àwa lámọ̀kẹ́ ló mọ̀ yédùn. Adéjọkẹ́ mo ìbà fọlọ́run ọba, ọba ló ní ọba lánàá, ọba ni wọ́n yọ ọ̀la. Alámọ̀kẹ́ mọ́ gbóhùn ẹnu mi, alájà mi sún adéhùn o. Olórí Àṣàfà gangan náà ni mo ń bọ́ bẹ̀rẹ̀ ẹ̀ fún lọ́wọ́. Mo ní bílẹ̀ ló bá wà ní owó òde, bẹ̀ǹkúlẹ̀ ló bá wà ní owó ọ̀dẹ̀dẹ̀, bí yàrá ló bá wà ní owó kọ́kọ́ lé. Lónìí ní sọ́jọ́ bí ọjọ́ mọ̀ bí ó sì láàyè. Àṣẹ ìsà mọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára Ọlọ́run ọba. Aya Àṣàfà mo ní wò ní báwọn lọ́jà wẹ́rẹ́wẹ́rẹ́, ò ní báwọn lọ́jà ní wàràwàrà, gbogbo ẹni bá ní òun mọ̀bọ̀ lọ ní débálé. Mẹ̀bí yíyẹ ní yẹ̀yẹ́ lé mo ní kó yẹ ọ́ kalẹ̀, rírọ̀ nírà àdàbà, kóró Ọlọ́run gbẹdẹgbẹdẹ, ó ti ń dára fún wọn, kò ní bàjẹ́ fún ọ lágbára Ọlọ́run ọba. Igba ọdún láyé, ẹgbẹ̀rún ọdún láyé, mo lọ́jọ́ kan lò ní ọmọ ọmọ jẹ́ fún ọ lágbára Elédùmarè ọba. Mo ní mo mọ bí wọ́n ti ń kí láwọn bàbá rẹ̀ gangan, ìwọ lọmọ Ìpókì mẹ́kùn, dákun máa gbóhùn ẹnu mi gangan. Ìpókì á nílẹ̀ o, Olórí Àṣàfà o, ọmọ Adéròhùn, ìwọ lọmọ Ìpókì mẹ́kùn, ọmọ aṣú dẹ́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 , ǹlẹ́ ọmọ alálẹ̀ fúri ìṣá, ọmọ afàtàríwò òràn, ọmọ abínú wọlẹ̀ bí àyíra o. Ìwọ lọmọ hùn lára mi, hùn lára rẹ, kò sẹ́ni tí ò ní hùn lára ní láwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Mi bá dìde òtòsí níjẹ láàrin ìgbẹ́, olówó láwọn bàbá tí ẹni jẹ́ nígbà gbogbo. Ẹ̀ẹ́dìgbò ọmọ Adéròhùn o, aya Àṣàfà, ọmọ Ìpókì mẹ́kùn, ọmọ àṣù dẹ́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  ló ń porí kí láwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Aya wọn níwò olódò ọba, ọmọ àtẹnigbọ́ ọlọ́mọ àtẹni kí n tó gbọ́ rẹ. Ìwọ tó dídẹ rẹ pé tẹnu ẹ kákó rogodo bí agogo. Odídẹ yóò mọ̀mọ́ jẹ́ kí n mọ bí tí mo gbà rẹ láwọn ọkọ rẹ gọ́gọ́gọ́gọ́gọ́. Ìwọ ọmọ Kábíṣòwò, ẹ̀yin lọmọ Kábí ìṣọ̀rọ̀. Ìwọ ọmọ olóòlù àti Sákẹ́kẹ́, ẹ̀yin lọmọ olóòlù àti Kàbàjá. Oníkòyí ọmọ Ẹrú Ọ̀fà, ìwọ tí ò bá sọ Oníkọlà yóò mọ tẹrọ ní láwọn ọkọ rẹ gọ́gọ́ ni. Ìwọ ọmọ olódò ọba, ọmọ àtẹnigbọ́ ọlọ́mọ àtẹni kí n tó gbọ́ rẹ. Ṣé bí wọn kì í gbowó là ní láwọn ọkọ rẹ? Ẹni bá gbowó là ní láwọn ọkọ rẹ, pẹrẹgẹdẹ lábẹ́ òkè wọn lọ́wọ́, torí àwọn lọmọ olóòlù àti Kàbàjá, àwọn lọmọ olóòlù àti Sákẹ́kẹ́. Oníkòyí ni ọmọ Ẹrú Ọ̀fà ọmọ Adéròhùn o, aya Àṣàfà, ọmọ Ìpókì mẹ́kùn, ọmọ àṣù dẹ́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  ló ń porí kí láwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ìlú Ìpókíyá, ìlú Ọbíọ̀rọ̀ ní í ṣe, ọmọ Ìpókì mẹ́kùn, ọmọ àṣù dẹ́dẹ́dẹ́, ọmọ alálẹ̀ foríṣi, ọmọ afàtàríwò òrùn, dákúmọ́dọ́ ní gọ́jọ́gọ́jọ́. Bá mi kí ọba Ọláníyàn, mo ìbí forí balẹ̀ níwájú àdé o, kàkà kí n rọ́bà fún wòdì mo kọ ẹsẹ̀ ọba lọ ní kádé ó pẹ́ lórí kí bàtà àpẹlẹsẹ̀. Ọmọ Adéròhùn máa ń gbọ́, mo lóun ti sọdún iná kó má ṣe fọdún ìṣòpin nílá ìjẹ̀bi. Pẹ́pẹ́pẹ́ lòun ṣe nílé àárọ̀, àtẹ̀pẹ́lẹsẹ̀ mi tẹ̀nà. Òní báwọn lọ́jà wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́. Alájà mi súrà, ohun ẹ tó ń dùn létí ọmọ aráyé kò ní kan mọ́ títí láéláé lágbára Elédùmarè ọba dání wáyé. Ìlàyé aláwùrà àbí Ọlọ́run bò ní fokú pa ọmọ wa lójú lágbára ìlàyé aláwùrà àbí. Igba ọdún láyé, ẹgbẹ̀rún ọdún láyé, mo lọ́jọ́ kan lò ní ọmọ ọmọ jẹ́ fún ọlágbára Ọlọ́run ọba. Adéjọkẹ́ akéwì lè gbin jẹ́, ọmọ wọn ní kiri àgùnbẹ́ onílò bí kú jẹ́ ìrá alágbòso kan mo pagídà sọ́gídé ènìyàn. Iye wa tún ni mí o, ìlà àárọ̀ gangan ni mí ọmọ amújẹmútọ̀ ọmọ amújẹmúra. Ẹ̀jẹ̀ ìdákun mọ́ fẹ́ ìṣe ìlọmọ olódì ìjọ mi, ó tún di ìjọ mi ọjọ́ rẹ̀. Mo kí ọkú ọdún, mo kí ọkú ìyẹ́gbẹ́ òsì fún àṣeyàṣe ìsàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára Ọlọ́run ọba.